Tèmi aláyọ̀, tèmi alálùbáríkà, tèmi ọlọ́pẹ́. Thank you for joining me. May Allah bless you all. Sorry, video yìí dark. Yes, because the environment is dark due to rain. Ẹ bá mi gbà bẹ́ẹ̀, you understand? At least ẹ ṣe ń rí voice, ẹ ṣe ń rí face mi, ẹ dẹ̀ ṣe ń gbọ́ voice mi. Ẹ̀yin náà rí title. Bẹ́ẹ̀ kó tó di pé mo analyze pé kí ni mo mean by that title, ẹ kọ́kọ́ gba ilé ìsọwọ́ náà. Ó ní kíní kan tá à ń pè ní morning glory. Olóyìnbó mo sọ yẹn, morning erection. Kí nǹkan ọmọkùnrin kó dìde láàárọ̀. Ẹ̀yin ò mọ̀ pé ìdùnnú ni. Ìdùnnú ni fún ọkọ. Ìdùnnú náà dẹ̀ ni fún obìnrin. Inú obìnrin máa ń dùn. Ẹ wá rí pé àwọn obìnrin tó máa ń shy, ẹ wá rí pé wọ́n wá ń shy. Gbogbo èrò obìnrin ni pé bàbá yìí ti fẹ́ ṣe. Bẹ́ẹ̀ kò ṣe gbogbo ìgbà. Ẹ̀yin obìnrin tí nǹkan ọmọkùnrin bá dìde bẹ́ẹ̀ yẹn, kì í ṣe gbogbo ìgbà ni pé ọkùnrin yẹn fẹ́ ṣe àṣepọ̀. Rárá, kì í ṣe gbogbo ìgbà. Tó bá dìde bẹ́ẹ̀ yẹn, ó fi hàn pé ọkọ ni akọ. Ọkùnrin lakọ, ọkùnrin làdá, ọkùnrin lọkọ. On point. Ọkùnrin lọkọ. Tí o bá rí tí nǹkan ọkọ rẹ̀ dìde bẹ́ẹ̀ yẹn, ó fi show pé ọkùnrin ni ọkọ, ọkùnrin ni àdá. Always on point. Always on point. On point by two. You understand? On point by two. Lọ́kọ láya. So tó bá dẹ̀ jẹ́ pé ó rìn sí ọkọ yẹn láti ṣe ń gbà yẹn, yes. Àsìkò yẹn tó dìde yẹn, ó máa ṣe dáadáa, nù rẹ̀ máa dùn. Bẹ́ẹ̀ kò ṣe gbogbo ìgbà. Fún ẹ̀yin obìnrin tó jẹ́ pé ẹ ní nǹkan ọmọkùnrin, ìkan rẹ̀ le náà, kí ló dé tó chase after me? It is not because ó le torí kò lè bẹ́ẹ̀ sùn. Ó le nígbà míì nítorí pé ó show ara rẹ̀ pé ọkùnrin lòun. Do you understand? So tó bá dẹ̀ ti ń rí bẹ́ẹ̀ fún pé ọkùnrin máa ń sábà dìde láàárọ̀ bẹ́ẹ̀ yẹn, tí ò wá dìde maybe for 1 day, 2 days, 3 days, 4 days, ọkùnrin yóò ti rí pé something is wrong. Maybe emotionally, psychologically, even physically, or even health-wisely. Ó lè cause ẹ̀ kó má dìde, you understand? So kì í ṣe gbogbo ìgbà tí nǹkan ọmọkùnrin bá dìde níwọ ìyàwó ní kò expect kó fẹ́ ṣe ìbálòpọ̀. Ẹ̀yin tèmi, ìdùnnú ni kí nǹkan ọmọkùnrin dìde láàárọ̀. Ó máa ń jẹ́ kí inú àwọn obìnrin dùn. Ó máa ń jẹ́ kí obìnrin, like seriously, it may not even be because of her, but ó máa ń jẹ́ kí obìnrin believe bẹ́ẹ̀ ni pé yes, ọkọ mi ṣì rí mi worthy. Ó ṣì rí mi worthy of tó lè trigger nǹkan ọmọkùnrin láti dìde. But maybe it's not even because of her nature ni fún ọkùnrin tára rẹ̀ bá pé. Okay, títí ẹ wá ṣe bẹ́ẹ̀ yẹn mọ́. So yeah, ó lè jẹ́ age, ó lè jẹ́ infections, ó lè jẹ́ jẹ̀dí, ó lè jẹ́ serious sickness, mo ṣe máa ń sọ. So kí ni wàá lọ bá mi wá tó jẹ́ simple home remedy? Simple home remedy. Ẹ ní láti follow video yìí kó tó di pé màá sọ solution. Kó tó di pé màá sọ 1 or 2. Very simple. Wàláhì. Ẹ ní on point, are you sure? Yes, I am sure. Tí kíní tó bá jẹ́ pé wọ́n ní problem, tí wọ́n bá ti ní serious problem, ìwọ tó bá ti ní any issues, recommendation tó máa fún yín sìn, ó máa ṣiṣẹ́ fún ẹ dáadáa. Very simple home remedy that you'll be surprised. But before then, ẹ jẹ́ kí n kọ́kọ́ sọ nǹkan tí mo mean pé òwúrọ̀ ló kó. Ó pín sí ọ̀nà 3 or even 4. Òwúrọ̀ ló kó tí mo mean ní alákọ̀ọ́kọ́. Òun náà ni pé èyí tí mo ti ń explain látẹ̀yìn. Tí ọkùnrin bá jí, ọkùnrin tó ní energy, tí kò ní deficiency, tí ò suffer psychologically, emotionally, health-wisely, or maybe physically, yes. Tí ò suffer in any way, tí wọn ò bínú financially, tó wà okay. Do you understand? Tó wà okay, tó dẹ̀ jẹ́ a strong person. Àárọ̀ yẹn ni wàá rí pé nǹkan ọmọkùnrin dìde dáadáa. Strength tí nǹkan ọmọkùnrin máa ń ní láàárọ̀, mo fẹ́ lè sọ wípé ó lè máa ń ní any other day. Mo sọ pé òwúrọ̀ ló kó. Sórí ọ̀fẹ́ wà tí ẹ̀mí rẹ̀ bá fà sí ìbálòpọ̀, ṣe dáadáa lásìkò láàárọ̀ tó dìde wọn. Ṣe dáadáa kí ọkàn rẹ̀ balẹ̀ dáadáa. Because tó bá di ọwọ́ ọ̀sán, òru lè mú, ó lè má fẹ́ dìde tó bá. Tó bá di ọwọ́ alẹ́ náà, like stress from the work, ó lè má fún ẹni oore ọ̀fẹ́ láti dìde bẹ́ẹ̀ yẹn. Ìkan nìyẹn, òwúrọ̀ ló kó number 1 tí mo mean nìyẹn. Then number 2, you understand? Òwúrọ̀ ló kó tí mo mean nìyẹn. Ó náà ni pé òwúrọ̀ lọ́jọ́. Ẹ ṣe kan tẹ́ ṣe lásìkò. Yálà ọkùnrin, yálà obìnrin, ó fẹ́ ṣe ìgbéyàwó, ẹ ṣe lásìkò. Tẹ́ bá ṣe lásìkò, yes, you may not use your pension money to train your kids. You may not use your pension money to train your kids. Tẹ́ bá ṣe ìgbéyàwó lásìkò. Ọlọ́run ló ń ṣọmọ lóòótọ́. So yẹn, but calculation wà nìyẹn. Ọ̀pọ̀lọpọ̀ àwọn tó dẹ̀ ti ìgbéyàwó lásìkò tẹ́yìn náà bá rí, ẹ rí, when you see their kids, ẹ ní believe pé ọmọ wọn ni. Ọmọ wọn ti dàgbà gidi gan. Even àtàwọn obìnrin, ẹ ní believe ẹ̀. So you are 25 lóbìnrin, when somebody is asking you out, òun sọ wípé no, ó ti ṣe tán, ìgbà wo ló fẹ́ ṣe tán? Ṣé nígbà tó bá close mọ́ menopause? Ìwọ mọ̀ pé àsìkò tí wọ́n young yẹn, àsìkò tí ọmọ tó dáa tó máa ń jáde lára èèyàn nìyẹn.
ẹ má ṣì mí gbọ́ o, Ọlọ́run ló ń ṣọmọ o, kò dẹ̀ sígbà tẹ́ bímọ tí ọmọ ò dáa o, but àsìkò ìgbà tó rí ara gbé oyún, àsìkò ìgbà yẹn náà ni healthy children máa jáde dáadáa. Tí ì sí pé ó wà lọ́sibítù lénìí o, mọ̀mọ́ wà lọ́sibítù, ẹ jẹ́ ká mọ̀ fún wọn 24 hours care so that àmọ́ kan tó lè ṣẹlẹ̀, ẹ mọ̀ pé arúgbó ara wọn fi gbóyún, kò ní sí gbogbo insult yẹn. Ara rẹ̀ ó sì kébékébé, gbogbo nuisance yẹn kò ní pọ̀ fún èèyàn tó the younger version. Tó bá dẹ̀ bí mi, wàá tún lè bí mi, àsìkò wà dáadáa fún iye ọmọ tó bá bí. Téèyàn bá bẹ̀rẹ̀ sí ní ṣabiyamọ láti 25 years, ó lè ṣabiyamọ títí di 45. But like àsìkò tí ìtòmí tí ready, ó lọ bẹ̀rẹ̀ sí ní ṣabiyamọ, kádàrá là o, kò séèyàn tí mọ̀dà ló wù. But àwọn míì wọ́n mọ̀ dúró de kan tí mi ò mọ̀. Tó má dẹ̀ wá sọ pé àwọn ń dúró yẹn, ó mọ wá bọ́ sódì ńgbà mi, ó ti máa ń bọ́, k'Ọlọ́run lọ́jọ́ èní kó mọ̀ bọ́ lọ́wọ́ wa, kó mọ̀ bọ́ lọ́wọ́ etí tó ń gbọ́ mi àtèmi náà tí mò ń sọ, k'Ọlọ́run má jẹ́ ó bọ́, kí ọmọ rẹ̀ kó mọ̀ bọ́, kó mọ̀ ṣì dànù. K'Ọlọ́run ṣàánú fún gbogbo abiyamọ, gbogbo wa, gbogbo obìnrin, gbogbo ọkùnrin pátá. So ó lè ti bọ́ sí ọwọ́ ẹ̀yìn, ó wá di pé èèyàn wá ń sáré kàtàkàtà, oyún lè má tètè wá. Like èèyàn tó ń marry ní the age of 30 something years tó wá ń wá oyún, ó máa sáré àsápajúdé, because ó máa ti máa wò pé ọjọ́ ń lọ. And tó bá ń sáré báyìí tí gbogbo kan dààmú, oyún yẹn lè mọ̀ wá. But imagine èèyàn tó young, like ó sì máa calculate àsìkò wà. You understand? So á fi ara balẹ̀, á fi wá oyún alálùbáríkà kò sì wọlé sí lára. The same thing náà pẹ̀lú ọkùnrin náà. You understand? Ọlọ́run ló ń ṣe gbogbo ẹ̀ o. Kò séèyàn tí mọ̀ dàlá wo. You understand? Because tèmi bá ń sọ̀rọ̀, mo máa ń fẹ́ at least kí n fi rest of mind sí, kó má dàbí ẹni pé èèyàn mọ̀ ju Ọlọ́run lọ. Òun ló jẹ́ kí tèmi máa sọ̀rọ̀ bí mo ṣe ń sọ̀rọ̀ yìí. Like somebody ó wà ní 45, ó wà ní 50 something. You understand? Ó lè tẹ̀ mọ́ to 45. Even ó lè tẹ̀ 40. Do you understand? Kò ní dàbí pé kíyàn young. Kò ní dàbí pé kíyàn young, kó fi young age kó fi ṣèyàwó. Nǹkan tí mo mean nìyí, number 2 point tí mo mean nìyẹn, o number 3. Then òwúrọ̀ lóko tí mo tún sọ, ó relate méjì náà. Ó ní pé ọkùnrin, when you are young, ó lè ń gbádùn obìnrin. Ìgbà tẹ́ young lè ń gbádùn obìnrin. Ìgbà tó young mọ́ kò sí much ìgbádùn, à ń tiraka ni. Ìgbà tọ́kùnrin sì young dáadáa, ó ló enjoy ìbálòpọ̀. So tó bá marry lásìkò wá gbádùn ìyàwó ẹ̀, ọmọ alálùbáríkà kò jáde. Mi ò ní oṣù 150 years pé ọmọ alálùbáríkà kò ní jáde o. But ìgbà tí ọkùnrin máa enjoy, ó ní ìgbà tọ́kùnrin sì young. You understand? Tó bá di pọ́kùnrin ti age, gbogbo ẹ̀ ti di management, ẹ ṣáà já sí, wọ́n ní ó wà healthy, wọ́n ní blessing fún ìyàwó wa. You understand? Àsìkò age yẹn, ó dá age yẹn, ọkùnrin sábà sátẹ̀lé ìyàwó rẹ̀ mọ́, ìyàwó ló mọ sábà disturb. Bẹ́ẹ̀ ní young age, ẹ rí, ó ní ọkùnrin ó mọ sátẹ̀lé ìyàwó rẹ̀ ní every corner of the house. That is so beautiful. Ó máa ń jẹ́ kí inú obìnrin dùn. Seriously. Òun mo fi sọ fún yín pé tí ọkàn ọmọkùnrin bá dìde láàárọ̀ tí ìyàwó rẹ̀ bá rí, inú ìyàwó mọ̀ dùn ní pé mo ti wà attractive sọ́kọ mi. Bẹ́ẹ̀ tí old age bá ti dé, like seriously, if you don't push it, tẹ́ ẹ bá boost seriously, ó lè mọ̀mọ́ dìde láàárọ̀. Nǹkan tó mú topic yìí wá ni. So àsìkò òwúrọ̀ là ń gbádùn ìbálòpọ̀, both ọkùnrin, that is young age là ń gbádùn ìbálòpọ̀. Tó bá sì jẹ́ pé physical one náà ni, àárọ̀ náà là ń gbádùn ìbálòpọ̀ jù. Àárọ̀. You understand? Àárọ̀ tíyàn sì young, tí ò sí much expenses, tí ò sí your dependent lórí èèyàn, tára sì le koko, tíyàn lè jáde lọ sí bíbí, tíyàn lè fò up and down, tí kò sí wàhálà, tí kò sí ìjà, tọkùnrin sì ní energy. Àsìkò tá à ń gbádùn ìbálòpọ̀ nìyẹn. So òwúrọ̀ lọ́jọ́, catch it young. That is what I'm saying, catch it young. Okay, lórí òwúrọ̀ lọ́jọ́ tí mo ní àárọ̀ tí kún nǹkan ọmọkùnrin kó lè bá dìde fún recommendation kí n tó parí ẹ̀. Alákọ̀ọ́kọ́, you need to flush. Mo máa ń sọ̀rọ̀ nípa flush. Okay, ìwọ wà lè náwó nìyẹn. Torí ní ìṣẹ́jú kí n sọ fún yín, owó delivery gan, ó tó owó tá à ń tà tẹ́lẹ̀tẹ́lẹ̀. So anybody tó bá fẹ́ pè mí fún product alálùbáríkà tó lè help ẹ fún gbogbo ìrìn àjò tí mo sọ yìí, even kò sí age yẹn náà, tó lè help ẹ fún gbogbo ìrìn àjò tí mo sọ yìí. Product alálùbáríkà látọwọ́ on point by 2, ìyẹn wà standby. Flush dẹ̀ wà náà bí mo ṣe máa ń sọ. Yes, ẹ lè kàn sí wa anytime after iléyá àbí láti sìn yóò, ẹ lè kàn sí mi pẹ̀lú nọ́mbà tí màá kọ nísàlẹ̀ perhaps. Bẹ̀ fún ìwọ tó sọ wípé on point owó pọ̀ ní kíni náà,
ẹ̀yin ò mọ̀ pé nǹkan tó dùn owó ló pa á, ọbẹ̀ tó dùn owó ló pa á, mo fẹ́ enjoy owó anáwó ni, you understand? Èmi máa emphasize owó because mo mọ̀ pé pé appointment wọ́n ṣe kinní kan, yes ó wọ́n, delivery gan wọ́n, àwa náà ibi táwa náà ti lọ kó ó wọ́n ń bẹ̀, ká tó wá sọ́dọ̀ odidi ó wọ́n, do you understand me? So fún wọn tó sọ wípé o lè náwó o dẹ̀ mọ̀ nǹkan tí wàá fi flush, you understand? Mo sọ̀rọ̀ nípa Epsom salt, mi ò sọ nípa sea salt o, tẹ́ bá Google ẹ rí nǹkan tí mo sọ ní Epsom salt. Mo ti sọ níjọ́ yẹn pé o lè fi flush a cup of warm water, you understand, pẹ̀lú teaspoon yẹn má jẹ́ kó ga o, you understand, má jẹ́ kó ga gàgàrà o, kó level rẹ̀, warm water, kó omi yẹn jẹ́ kó gbóná o, jẹ́ kó gbóná, kó wá dà sí, tó bá ti wá tutù kó wá mú first thing láàárọ̀, ó máa flush ẹ o, ó máa flush, ara rẹ̀ máa balẹ̀, ó máa take care a kind of even jagbajagba tó ń dí ọ̀nà àlùbáríkà lára rẹ̀. Lẹ́yìn ìgbà yẹn kí ni wàá bá mi wá, kó tó sùn lálẹ́ kó wá mú garlic, garlic ni mo ń sọ, kó ṣá wẹ́lẹ́wẹ́lẹ́ ọyọ kan àbí méjì, one or two, 1 cloves or 2 cloves, kó gé wẹ́lẹ́wẹ́lẹ́ báyìí, kó dà á sẹ́nu, kó rún, kó fomi lò ó, kó rún, tó bá lè ṣe kó wá fomi lò ó, kó wá mú kànáfùrù bíi like 4 pieces, kó rún mọ́, kó mú mi sí, kó wá lọ sùn. Mo ti sọ tí kan kò bá sí ẹ o, tí kan kò bá sí ẹ, mo dẹ̀ ti fún ẹ lọ́wọ́ nǹkan tó lè tún lò fún flushing. Before this Epsom salt, mo ti sọ̀rọ̀ nípa bá a ṣe ń lo aloe vera fún flushing, mo ti sọ̀rọ̀ nípa ẹ̀. Mo dẹ̀ tún sọ ìwúlò rẹ̀ náà pẹ̀lú watermelon, mo lọ wò ó tó lè ṣọkùnrin ní oore dáadáa. So that is it. So ìwọ tó fẹ́ take care morning glory ẹ nìyẹn, òwúrọ̀ lọ́jọ́, òwúrọ̀ ló kó. This is on point by 2. Using my words for this, but if you want to sit down on top, do you understand? O fẹ́ really jòkó lé gangan. Ìwọ WhatsApp on point by 2 lórí 07015100651. Ire o, bye for now.